Kí ni wòlíì Segun Adebayo sọ nípa ọ̀rọ̀ Ganusi tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára? Ẹ ṣáà mọ̀ bọ́rọ̀ Ganusi ṣe bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Wasiu Ayinde nígbà tó ń ṣòkú màmá ẹ̀, tọ́rọ̀ sì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá táwọn àáfàá ní kó wá bẹ̀bẹ̀, tí ọ̀rọ̀ yẹn sì ti wá di yanpọ̀nyanrìn báyìí, tó tiẹ̀ tí wọ́n á tún di ohun tí wọ́n fi ń kọrin lóríṣiríṣi. Kí lọ̀rọ̀ yìí ní ṣe pẹ̀lú àáfàá ńlá kan tí ìyàwó ẹ̀ lóyún nípasẹ̀ iṣẹ́ ìyanu tọ́lọ́run ti ọwọ́ wòlíì Segun Adebayo ṣe? Ẹ wo ọ̀rọ̀ Ganusi náà ti wá wọ ṣọ́ọ̀ṣì báyìí ó ti everywhere. Kí làṣírí ìyanu tí àáfàá ńlá yìí rí gbà nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wòlíì Adebayo? Ṣé ẹ rántí pé ọ̀rọ̀ Ganusi yìí ó ti di ohun tí àwọn olórin bíi Pasuma, bíi Saheed Òṣùpá tí wọ́n ti sọ di orin báyìí. Ẹ̀yin èèyàn wa, fọ́nrán yìí ó kí pọ́pọ́ lórí ìyanu tí àáfàá ńlá yìí rí gbà lọ́dọ̀ wòlíì Segun Adebayo. Welcome to CrossblogX TV. Remember to like, share, and follow us. Bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ tó. As much as God is working through this watcher, ọ̀pọ̀ nínú yín ṣì sí àyà rírọ nípa ìwà. many of you are still proven to be stubborn, obstinate through your characters, your attitude, Nípa ìwà. through your characters. Àwọn tó tètè wá sọ omi lóyún ní abroad kì í ṣe kékeré. Those that they got pregnant through this water overseas, they're not few in numbers, in overseas, African country. in other African countries. Mùsùlùmí kan mú olóyún. Even a Muslim drank the water and got pregnant. Ìyàwó àfáà ní New York ó mú. A wife of an Islamic cleric in New York drank this water and got pregnant. Ó dọ́lọ́mọ. She got pregnant and she gave birth. Àfáà wá pè mí. And the Islamic cleric called me. Àní ẹjẹ́ àjọ ṣàdúrà. He said, let's pray together. Àmín, 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 àmín. Bó bá wá parí àdá, ó ní ẹ̀ tí ẹ̀ wò pé irú yìí tún ṣọ̀wọ́n kan o. Ẹ̀ tí ẹ̀ wò pé ẹ̀sìn mi ẹ̀ tí ẹ̀ kóyà. Kí ni wọ́n kóyà ẹ̀sìn yìí fún? Ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run inú yín dùn? Ẹ̀sìn ṣàdúrà fún mi. Ó ṣàmì. Bó máa parí àmín náà yọ tó yára bì. And the Islamic cleric, because he saw and he witnessed the hand of God, he will pray for me. I'll be saying amen. And he has to ask me that you amazed me. You did not even say I'm from the other religion. I'm praying and you are saying amen. Nígbà tí ìyàwó rẹ̀ bímọ. When the wife gave birth, ṣe súná náà gbè. Nígbà wọ́n ṣe súná sà. when they were doing the naming ceremony, Gbogbo owó tó sì pa ń bi súná. all the money they collected in the naming ceremony, Àti tó fún ìyá ọmọ. what I was given to the mother of the child, Ó sì pa gbogbo rẹ̀ pọ̀. he packed all of them together Ẹ̀yin ò lè ṣe bẹ́ẹ̀ láíláí. You can't do that. Ó sì sẹ́ni gbogbo ẹ̀sẹ̀ àkáǹtì mi. and he sent everything into my account. Ó ní bàbá, He said, Father, mo ti sẹ́ni owó sákáǹtì yín o. I'm sending money to Gbogbo your owó account. súná àtowó tó fún ìyàwó mi. All the money. Mo tún fi sàká sí. He paid all. New York ló wà. He paid Imam all. ni. He's an Islamic cleric in New York. Ó lórúkọ. He's well known. Àti wá jọ dọ̀rẹ́. They are now friends. Àyà afáfàtáì. Hello sir. Afáfàtáì náà. Ló bá tún sún pè mí náà. Bàbá wa, wòlíì wa, màá ní náà. Praise the Lord. Hallelujah. Ìyàwó ẹ̀ ń bọ̀ ṣọ́ọ̀ṣì wá ṣe ìdúpẹ́ láìpẹ́ ẹ̀kọ́lẹ̀. The wife is coming to this church to testify to the glory and to the power of God very soon. Write it Ó down. ṣe àdéhùn sọ fún múra bí àtiwọ́ àtọkọ rẹ̀ àǹfààní ni ó múra wá o kí wọ́n náà kó dé Clement ẹlẹ́hà ni o kí ẹlẹ́hà wọ ṣọ́ọ̀ṣì. And I told her when she's coming for her testimony that both of them should dress with their Islamic rites, not just. Bí mo ṣe ń bá yín sọ gbogbo tá à ń ṣe iná ọ̀hún wò As I'm talking to you, they are looking at us. Ó ní à ń sì gbomi ìwá síwájú tẹlifíṣàn yín He said, we put the water in front of the TV. Ẹ sì ṣàdúrà á sì And máa we ṣe pray, àmín and we say amen, 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 amen. Omi nìyàwó mi mu tó sì lóyún. And my wife drank the water and she got pregnant.
àti sọ̀ǹtù oyún ò wá ìgbéyàwó 18 years. They did a lot of Islamic, right? They've done a lot, no pregnancy, marriage of 18 years. Ó jáfa tó lóko, má jẹ́ ń dárúkọ ẹ̀. He is the well-known Islamic cleric. Wọ́n má bàa máa wá sọ pé mo tún ganu. Ẹ jẹ́ porúkọ Jésù. tó òun rèé o ẹ̀yin èèyàn wa tí àáfàá bá lè rí ìyanu gbà lọ́dọ̀ irú àwọn wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì, kí ló wá fa ìjà ẹ̀sìn? Kí ló fà á tí àwọn mùsùlùmí kan máa bú kìrìsìtẹ́nì àbí táwọn kìrìsìtẹ́nì kan máa bú mùsùlùmí? Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí gbogbo ìtẹ́ gbọ́nù fọ́nrán yìí? Kí lẹ rò? Ẹ drop comment yín, remember to like, share and follow us. À ń lọ fún ìpolówó ọjà. Fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.